ṣó lè ṣe mí mọ́ o gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá olúwa ṣẹ́gun. tọ́ ẹ̀yin èèyàn wa ó dàbí pé Portable ó ti pàdé nǹkan tí ó jù lọ báyìí o. Ó dàbí pé Portable ti pàdé nǹkan tí ó jù lọ o. Ẹ ṣáà mọ̀ pé ó ti di wanted báyìí. Wọ́n ti ń wá Portable kiri sókè sódò báyìí. Portable ti da wanted o ní Ogun State sí ìlú Èkó bí ó ṣe ní problem pẹ̀lú Ogun State government. Ó ní wọ́n ṣe gbé wanted lé Portable báyìí. Arákùnrin yìí ó ti sunkún síta o. A sì máa fún yín láǹfààní láti wo full video náà. Ẹ wo bí Portable ṣe ń ya ẹkún mu bíi gàrí. Ó ń wà á mu ní bíi gàrí gidi gan ni. Ẹ̀yin ènìyàn, ẹ̀yin ayé, ẹ jọ̀wọ́ ẹ ṣàánú Portable. bá mi dáná yá o Ṣàngó Olúkòso Ọbàtálá o bá mi dáná yá o. As long as say the ground collect the drink èṣù lè ṣe mí mọ́ o gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá olúwa ṣẹ́gun àkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àṣírí mi yàwó ẹ̀tántá ó lálò àṣírí ẹ̀yàwó ẹ̀tántá ó lálò. As long as say the gang collect the drink èṣù lè ṣe mí mọ́ o gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àti mo dá ifá tí mò ń dá olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. ọmọ ṣàlẹ́ wa ọ̀nbẹ nílé wa ọmọ tí ó ráyé wa ayé mi á dùn ó di dandan tó yà kún fàyà kún ó di dandan àṣẹ ń tẹ Èdùmàrè pa mọ́lẹ̀ má ló tẹ èṣù mọ́lẹ̀ gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ ni mí gbogbo àní ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ́ṣẹ̀ bá mọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ ni mí olúwa ìṣẹ́gun àkú ajé ìṣẹ́gun.